A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Ifásitì Chicago State University CSU ní orílẹ̀-èdè United States of America ti yọ̀ǹda gbogbo àkọọ́lẹ̀ ìwé kíkà Ààrẹ Bọ́lá Tinubu fún igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar. CSU yọ̀ǹda ìwé-ẹ̀rí wọ̀nyí fún Àtíkù lánàá ọjọ́ Ajé gẹ́gẹ́ bí àṣẹ ilé-ẹjọ́ District tó fìkàlẹ̀ sí United States ní Northern District, Illinois. Adájọ́ District dá àwáwí ààrẹ Tinubu nù, pàṣẹ fún CSU láti pèsè gbogbo àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí tó ṣe àfihàn wípé lóòótọ́ ni Tinubu kẹ́kọ̀ọ́ gboyè ní ilé-ìwé gíga ti Chicago. Nígbà tí ó ń fèsì sí ìbéèrè Àtíkù, CSU ní àwọn kò tọ́jú ìwé iṣẹ́ fún dípúlọ́mà akẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ sì ni àwọn kò rí ojúlówó ìwé-ẹ̀rí tí wọ́n pèsè fún Tinubu ní ọdún 1979. Fún ìdí èyí, àwọn kò ní ìwé-ẹ̀rí fún ìbéèrè yìí. Àtíkù ni ó ní lọ́kàn láti lo àkọọ́lẹ̀ ẹ̀rí láti CSU fi lépa ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ilé-ẹjọ́ tó ga jùlọ níbi tí ó ti tako ìyànsípò Tinubu nínú ètò ìdìbò ààrẹ tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn agbẹjọ́rò Tinubu ṣe àwáwí wípé àwọn ìwé-ẹ̀rí wọ̀nyí kò wúlò ní ilé-ẹjọ́ tó ga jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní èèyàn 18 tó jáláìsí pẹ̀lú aláboyún lẹ́yìn ìdúgbàmù ayédèrú ibi ìfọpo ní agbègbè Rivers ìjọba ìbílẹ̀ Emoha, ìpínlẹ̀ Rivers. Ohun tí a gbọ́ ni wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní alẹ́ ọjọ́ Àìkú nígbà tí àwọn ará ìlú kan ń gbọ́n epo. Ará agbègbè tí ó pe orúkọ ara rẹ̀ ní Emmanuel sọ wípé àwọn wọ̀nyí ń ta epo níbi ìfọpo yìí nígbà tí iná sọ lójijì. Ó ní àwọn tí ó wà níbi ìṣẹ̀lẹ̀ yìí lé ní 40 tí wọ́n ń gbọ́n epo nígbà tí iná ṣẹ́yọ níbi ìfọpo tí ó wà nítòsí ibi tí wọ́n ti ń gbọ́n epo rọ̀bì. Emmanuel tẹ̀síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ ará ìlú Isiokpo, Odòọ̀hà àti Ibà ni ó pọ̀ níbẹ̀. Lójú ẹsẹ̀ ni àwọn 7 kú sínú kòtò tí wọ́n ti ń wa epo nígbà tí àwọn 10 jóná gúrúgú. Ó ní èèyàn bíi 30 ni ó kú sí agbègbè ibi ìfọpo yìí nígbà tí àwọn 15 dèrò ilé ìwòsàn. Ó fi kún un wípé àwọn 3 ni ó gbẹ́mìí mì lójúnà ilé ìwòsàn, ṣùgbọ́n àjọ ààbò ara ẹni láàbò ìlú Nigeria Security and Civil Defence Corps NSCDC ṣe àkọọ́lẹ̀ èèyàn 18 tó jáláìsí. Agbẹnusọ fún àjọ NSCDC ní ìpínlẹ̀ Rivers, Olúfẹ́mi Ayọ̀délé, sọ nínú àtẹ̀jáde wípé lára àwọn tó jáláìsí yìí láti rí akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ kàwé gboyè àti ọ̀dọ́bìnrin kan tí ó yẹ kí ó ṣe ìgbéyàwó ní oṣù tó ń bọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ibi ìdáná kan nítòsí ibi ìfọpo ni èéfín rẹ̀ ràn mọ́ débi ìfọpo kí ó tó gbaná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn àdéhùn tó rinlẹ̀ sí i lára ìbéèrè àwọn àjọ òṣìṣẹ́, lálẹ́ àná ni àjọ òṣìṣẹ́ ti ìdá ìyanṣẹ́lódì wọn bọ inú àpò fún 30 ọjọ́ láti lè fún ìjọba àpapọ̀ láàyè àti gbé ìgbésẹ̀ lórí àwọn ìbéèrè wọn. Síwájú àkókò yìí ni ẹ̀kọ́ ti ṣojú mímu wípé ó ṣeé ṣe kí ìyanṣẹ́lódì tí wọ́n ń gbèrò rẹ̀ yìí má wáyé lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC padà sí ilé agbára ìlú Àbújá ní ìrọ̀lẹ́ àná láti lè tẹ̀síwájú pẹ̀lú ìdúnàádúrà wọn pẹ̀lú ìjọba àpapọ̀, pàápàá jùlọ lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti ṣe àlékún owó ìdásí sí náírà 35,000 káàkiri òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Àwọn àjọ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ ni a gbọ́ wípé wọ́n tilẹ̀kùn mọ́rí sọ àsọyépọ̀ ọ̀rọ̀ lálẹ́ àná tí àwọn méjèèjì sì bu ọwọ́ lu ìwé àdéhùn Memorandum of Understanding MOU tí ó de àwọn méjèèjì. Lára àdéhùn ọ̀hún ni ti àlékún owó ìdásí fún gbogbo òṣìṣẹ́ ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ láti oṣù kẹsàn-án, ìfilọ́lẹ̀ owó oṣù tó kéré jùlọ láàrin oṣù kan bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n bu ọwọ́ lu ìwé àdéhùn, fífagilé owó orí epo dísù fún oṣù 6 bẹ̀rẹ̀ láti oṣù kẹwàá yìí, ríra ọkọ̀ akérò $100 bílíọ̀nù fún kíkó èrò lórílẹ̀-èdè pẹ̀lú èròǹgbà ìjọba àti pèsè ohun amáyédẹrùn fún ẹ̀ka iléeṣẹ́ aládàáni àti ará ìlú lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí.
Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) ti sọ wípé àwọn ti gba ìwé àṣẹ láti fi ọwọ́ ṣìkún òfin mú mínísítà àná fún ọ̀rọ̀ epo Diezani Alison Madueke. Ṣùgbọ́n àjọ yìí kò dárúkọ ilé-ẹjọ́ tí ó ti gba ìwé àṣẹ. Adelé agbẹnusọ Délé Oyèwálé ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde àná ní ìlú Àbújá. Wọ́n ní àwọn ti gbé ìgbésẹ̀ lórí ẹjọ́, bí wọ́n ti fi kún un wípé Diezani yóò fi ojú ba ilé-ẹjọ́ láìpẹ́. Èyí ń wáyé bí ilé-ẹjọ́ United Kingdom ṣe yọ̀ǹda rẹ̀ pẹ̀lú owó ìyọ̀ǹda tí iye rẹ̀ jẹ́ £300,000 £70,000. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kan Diezani ní ìlú London, lára rẹ̀ ni ẹ̀sùn rìbá ọlọ́gọ́rùn-ún ẹgbẹ̀rún pọ́ùn. Bákan náà ni wọ́n ṣe àpapọ̀ owó tí wọ́n rí gbà lákàtà rẹ̀ sí $53 mílíọ̀nù $53.1 million. Ọdún 2015 ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Alison Madueke ní kété tí ó gbé ìjọba sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà kí wọ́n tó gbé e lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn rìbá oníkókó 6. Wọ́n ṣe àfisùn wípé gbogbo ẹ̀sùn yìí ni ó wáyé ní ìlú London. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ gómìnà ẹkùn ti Àríwá Northern Governors Forum ti kẹ́dùn lórí ikú akàwé-gboyè Umaru Shehu tí í ṣe ará ẹkùn Àríwá àkọ́kọ́ tó kàwé gboyè lórí ìlera ará ìlú. Akàwé-gboyè yìí jáláìsí lánàá lẹ́ni 87 ọdún 97 years. Gómìnà ìpínlẹ̀ Gombe tí í ṣe alága àjọ Muhammadu Inuwa Yahaya nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn ṣe àpèjúwe olóògbé Umaru Shehu gẹ́gẹ́ bí ẹni àwòkọ́ṣe onímọ̀ ìjìnlẹ̀ tí ikú rẹ̀ fi ààyè ńlá sílẹ̀ lórí ìmọ̀ àti adarí orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà Yahaya, ó ní Shehu ti fi àlàfo sílẹ̀ láàrin ẹbí, ìpínlẹ̀ Borno, Ifásitì Maiduguri, gbogbo ẹkùn àríwá àti orílẹ̀-èdè lápapọ̀ títí kan ìmọ̀ ìjìnlẹ̀ lágbàáyé. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Shehu kìí ṣe orúkọ lásán ṣùgbọ́n orúkọ tí ó dúró fún ọgbọ́n, ìmọ̀ àti òye pẹ̀lú ìfarajìn rẹ̀ sí ará ìlú àti orílẹ̀-èdè. Bí ó ti tọrọ àforíjì fún àìṣedéédé rẹ̀ tí ó sì gbàdúrà sí Allah kí Allah fi Aljannah Firdaus ṣe ẹ̀san fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) ni a gbọ́ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀dọ́mọbìnrin ẹni ọdún 23 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Firdaus Musa Amadu lẹ́yìn tí ó lérí láti pa ara rẹ̀ kí ó sì pa gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú àṣeyọrí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti olùdíje du ipò gómìnà ní ìpínlẹ̀ Kano Nasiru Yusuf Gawuna. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ni ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Wọ́n ní afurasí yìí ni ó ń jà fún gómìnà Abba Kabir Yusuf láti ẹgbẹ́ New Nigerian People's Party (NNPP) nínú àfihàn fídíò tí ó gbòde kan. Nínú fídíò yìí ni wọ́n ti gbọ́ bí Firdaus ṣe ń sọ̀rọ̀ sí alága ìgbìmọ̀ adájọ́ ilé-ẹjọ́ Tribunal bí ó ti ń ṣe ìkìlọ̀ fún un wípé gbogbo ibi tí òun bá ti ṣe alábàápàdé rẹ̀ òun kò ní kọ̀ láti torí rẹ̀ gbé àdó olóró. Bákan náà ni Amadu pẹ̀lú fìlà pupa ni ó ń ṣe ìkìlọ̀ fún Nasiru Yusuf Gawuna, olùdíje lábẹ́ òṣèlú APC wípé bí wọ́n bá bí i dá kí ó sọ ibi tí ó ń gbé, òun ò kọ̀ láti gbé ẹ̀wù àdó olóró wọ̀ nítorí tiẹ̀. Ọ̀dọ́bìnrin yìí ni a gbọ́ tí ó tún sọ ọ̀rọ̀ tabá igbákejì ààrẹ Kashim Shettima bí ó ti da ẹ̀bi lù ú lórí àbájáde ìdájọ́ ilé-ẹjọ́ sí ẹgbẹ́ òṣèlú NNPP ní ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ fún ìrètí àwọn aláìní pẹ̀lú ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ Hope for the Needy and Skills Empowerment Foundation ti sọ wípé àwọn yóò ran ìjọba àpapọ̀ lọ́wọ́ láti ṣe àgbékalẹ̀ ní kíákíá iye èrò tí ó wà ní orílẹ̀-èdè data collection kí wọ́n bá lè ṣe ìrànlọ́wọ́ fún ìgbé ayé ènìyàn tí iye wọn lé ní 50 mílíọ̀nù tó kù díẹ̀ káàtó fún nípa pípèsè ètò ọrọ̀ ajé tó dúró déédéé. Ààrẹ àjọ yìí,
Kerry Ṣọ́láyé nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó gbóríyìn fún ìgbìyànjú ìjọba àpapọ̀ nídìí gbígbógun ti ìṣẹ́. Ó ní àwọn ṣe ìpéjọpọ̀ láti lè fi tó àwọn akọ̀ròyìn létí lórí àkọọ́lẹ̀ orúkọ lórílẹ̀-èdè National Social Register (NSR) àti àkọọ́lẹ̀ orúkọ ní ìpínlẹ̀ State Social Register (SSR). Kerry ní àwọn ṣe gbogbo ètò láti lè rí i dájú wípé àwọn kó gbogbo àwọn tí ó lẹ́tọ̀ọ́, bí àwọn ṣe ṣe àgbékalẹ̀ ọ́fíìsì ní gbogbo ìpínlẹ̀ 36 pẹ̀lú ìlú Àbújá kí àkójọpọ̀ rẹ̀ lè múnádóko pẹ̀lú àdírẹ́sì àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kerry ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu ti pèsè nípasẹ̀ Mínísítà fún ọ̀rọ̀ ará ìlú bí àkọọ́lẹ̀ orúkọ yóò ṣe bẹ̀rẹ̀ ètò. Wọ́n ní ètò yìí yóò jálé-jáko dé gbogbo ibi tí àwọn tó kù díẹ̀ káàtó ń gbé. Bákan náà, ètò yìí yóò ran àwọn akúṣẹ̀ẹ́ lọ́wọ́ láti rí ìrànlọ́wọ́ ní àjọ ilẹ̀ òkèèrè. Wọ́n wá rọ àwọn tí ó wà ní ìgbèríko àti rí i dájú wípé orúkọ wọn wọ̀wé kí wọ́n bàa lè kópa. Ó fi kún un wípé àjọ yìí yóò pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí ó lé ní 50,000 50,000 youths bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ títí dé ìjọba àpapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọmọbìnrin àkọ́kọ́ fún Ààrẹ Bọ́lá Tinubu, Fọláṣadé Tinúbú-Òjó, ni ó ti ń gba oríṣiríṣi èsì lórí ọ̀rọ̀ ìyànjú rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X fún ayẹyẹ ọdún òmìnira. Nínú àfihàn fídíò tó gbòde kan ni Tinúbú-Òjó tí í ṣe ìyálọ́jà gbogbogbò fún orílẹ̀-èdè Nàìjíríà ti rọ ọmọ orílẹ̀-èdè láti má ṣe rẹ̀wẹ̀sì, kí wọ́n jẹ́ kí iná ìrètí wọn máa jó lálálá, kò ní fi ṣe irú ìṣòro tí wọ́n ń là kọjá. Ó ní òun ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè ṣì máa dáa. Ṣùgbọ́n àwọn ará ìlú orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ netizens ni wọ́n kàn sí orí ẹ̀rọ láti fi ẹ̀hónú wọn hàn, pàápàá jùlọ lórí ìṣòro ọrọ̀ ajé tó ń kojú orílẹ̀-èdè, bí wọ́n ṣe ń béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ rẹ̀. Ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ @Mr_Abba kọ wípé ìwọ ni ọmọbìnrin àkọ́kọ́ fún ààrẹ tí ó sì ń gbé ìgbé ayé ìrọ̀rùn nígbà tí àwọn ọmọbìnrin láti ọ̀dọ̀ àwọn òbí tí ó dìbò fún bàbá rẹ̀ wà nínú igbó láìsùn láìwo fún ọ̀sẹ̀ 2. Ẹ̀yin dákẹ́ nítorí wọn kì í ṣe Mohbad tàbí wá láti ìpínlẹ̀ Èkó. Ẹnì kejì tí ó pe ara rẹ̀ ní @PeoGrassroots náà fi kún un wípé ọmọ Tinubu ló ń sọ̀rọ̀ yìí, ojú wo lo fi ń sọ̀rọ̀? Àwọn ẹbí tí agbára ń pa lọ́tí. Ní kété tí wọ́n ṣe ìyànsípò àti ìbúra bàbá Tinúbú-Òjó ni ó ṣe àyípadà orúkọ rẹ̀ lórí Twitter tí ó ti di X báyìí, tí ó pe ipò tuntun rẹ̀ ní ọmọbìnrin àkọ́kọ́ fún ìjọba àpapọ̀ Federal Republic of Nigeria (FRN). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.